àdìtú ni ọ̀rọ̀ tíṣà tí wọ́n dú lọ́rùn yẹn máa jẹ́ o. àfàìmọ̀ kò mọ̀ jẹ́ pé ṣé ẹ̀ mọ̀ pa sọ pé gbogbo àwọn Fúlàní tá à ń sọ yìí àwọn kan ní tọ́jọ́ tá à ń sọ yẹn àdúgbò tó ní kálukú wọn dàgbà sí òun náà ni wọ́n ti ń sọṣẹ́ yẹn wọ́n ń kó àwọn míì wá láti ta bẹ́ẹ̀ àwọn tó jẹ́ àwọn olórí wọn jẹ́ àwọn tó ṣe kékeré ládùúgbò yẹn ṣé kìí ṣe pé bóyá ọkùnrin tán dú lọ́rùn yẹn kọ́mọ̀ lọ jẹ́ kó fojú kan èèyàn kan tó mọ̀. alájí ò dàbẹ̀. àbí kí ló tó jẹ́ òun nìkan náà dú lọ́rùn. wọn ò dún àwọn yòókù àfàìmọ̀ kò mọ̀ jẹ́ pé. ó fojú kan tó mọ̀ rí. àfàìmọ̀ kò mọ̀ jẹ́ pé fojú kan tó mọ̀. bí ó lọ dárúkọ pé ní báyìí báyìí ni. tàbí tó bá ti dé tó o pé Saidi ó sì lè mọ̀ dárúkọ kọ́kọ́ rò pé tọ́jú báyìí ni ẹ̀ náà mọ̀ tí yàrá rò pé tẹ́ni bá dé gbòòrò ń sìn tó bá dé gbòòrò báyìí a lọ máa dárúkọ Ọlọ́run máa jẹ́ àṣírí. àmì Ọlọ́run. nítorí likely kò ṣẹlẹ̀ àfàìmọ̀ kò mọ̀ jẹ́ pé ẹni tí ò lérò lórí pé ó lè jẹ́ pé ẹni yẹn kàn bá wọn kó búrẹ́dì wá tó ń kàn jẹ́ informant ẹni tó rí yẹn ni mo sọ o bóyá ẹni tó rí yẹn kàn jẹ́ bí ọlọ́kadà kan kì í ṣe jọ́tọ̀ kó wọn ni wọ́n pa bóyá ẹni tó rí yẹn ó lè kàn lè jẹ́ bí ọlọ́kadà kan tá a rò pé kò lè ó lè má lérò tí yẹn mọ̀ rò pé àwọn bá díjọ́ máa béèrè pé ṣé ẹ mọ̀ra yín ni bẹ́ẹ̀ ni ẹni tí kú nìyẹn o àfi káwọn ya gbà o ẹjọ sáàmì ní sọ ẹ mọ̀ wọlé. ó ti late. Ọlọ́run ló ń ṣe gbogbo ẹ̀dá kan lè má tiraka ọwọ́ Ọlọ́run ní gbogbo nǹkan wa ọwọ́ Ọlọ́run ní alájí. nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn bó ṣe dú lọ́rùn tí wọ́n pa yẹn wọ́n fẹ́ fi dẹ́rù ba ìlú ṣùgbọ́n nǹkan kankan ló jẹ́ kan pa kò dẹ̀ ní fẹ́ẹ̀ sẹ́yìn pé bóyá. kì í ṣe pé wọ́n mọ̀ fi dúdú ẹ̀fọ́ fi sọkò síjọba nǹkan kan ṣẹlẹ̀ kódà kì í ṣe pé bóyá bá wọn ṣagídí ẹ ti mọ̀ pé ó lè rí ẹnìkan tó jẹ́ ará àdúgbò àní ìfò lè jẹ́ ọlọ́kadà lásán tó bá wọn ra nǹkan wá tí ó rò pé tí ó bá ti rí báyìí tí ó kó ẹ̀ pé ẹ̀ tí ẹ̀ lérò pé ẹ̀ lè pàdé nírú ibẹ̀ tó wá rí wọ́n ti mọ̀ pé ọjọ́ irú ènìta ni wọ́n ti tú wọn lẹ̀ báyìí wọ́n mọ̀ pọ̀jọ́ tó bá dé gbòòrò àwọn òmẹ́ tí ó lè lọ sọ̀rọ̀ yẹn fún a kí gbogbo àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí kó a kí wọn pé wọ́n káàbọ̀ padà sí ilé. àdèkí àwọn òbí wọn pé wọ́n kú oríire. akẹ́kọ̀ọ́ principal náà pé wọ́n kú oríire. wọ́n kú àjàbọ́. ẹ̀yin tí àwọn èèyàn tọ̀dọ̀ tí yín dẹ̀ ti kú àti tíṣà tí wọ́n yìnbọn pa ní skul àtẹ̀ntàn dúró sínú igbó ẹ jẹ́ ká gbà pé ẹni tí wọ́n pa yóò wulẹ̀ ó kálukú padà kú náà ni ṣùgbọ́n gbà tó bọ́ sí yẹn ló máa ń dùn yàn so tẹ́ máa rò náà nìyẹn pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ kò sí ọgbọ́n kankan ju pé kéèyàn gbà fọlọ́run lọ arọ ẹ̀yin náà wípé Ọlọ́run á bá wa tù yín lọ́kàn á dẹ̀ bá wa tù yín lójú Ọlọ́run á dẹ̀ bá wa dùn yín nínú àfọwọ́tọ́ ọkàn yín ojú òní ti yín pé kókó tá a fìdí ẹ̀ múlẹ̀ àtàwọn àdìtú kí làdìtú òun ni ọ̀rọ̀ tí ò fẹ́ fi gbogbo ara yé wa ṣé rí bí wọ́n ṣe tú àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ yẹn sílẹ̀ ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé ó ní ìbéèrè nínú àwọn ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé ó ta kókó tí kò yéèyàn nínú ìtúsílẹ̀ yẹn àwọn ìrìn àjò kan wà tó jẹ́ pé ẹni tó bá sọ pé ó yé òun tó nǹkan lo àìdíà lásán ni kí làwọn nǹkan náà ẹ jẹ́ kí n yan káyé gbẹ̀ngbẹ̀ lè bá mi yan mọ́ sí gbogbo ọ̀rọ̀ yẹn dì kó tó di pé wọ́n á kí àwọn èèyàn ẹ̀yin ará lé ẹni tó bá ní làákàyè nígbà tí ẹni tó jẹ́ ọ̀gá torí mo mọ̀ pé principal yẹn náà fi ṣe bíi team leader fún gbogbo àwọn tó jí kó yẹn nígbà tí ọ̀gá wọn ń sọ̀rọ̀ ìyẹn principal etí principal sọ òun ni wípé ó ní adúpẹ́ ayé gbẹ̀ngbẹ̀ ẹ bá mi tẹ̀lé ọ̀rọ̀ yẹn mo rí pé nígbà tí principal ń sọ̀rọ̀ ó ní adúpẹ́ our father mo tiẹ̀ kí wọ́n fẹ́ sọ pé our father in the Lord kí ní kẹ́bẹ́ fẹ́ dákọ̀ lórúkọ Jésù ni but ìgbà tí principal máa sọ̀rọ̀ wọ́n ní adúpẹ́ lọ́wọ́ our father our president mo rí pé nígbà tí principal fẹ́ dúpẹ́ ọ̀dọ̀ president nìkan òun ni wọ́n dúpẹ́ lọ wọ́n dẹ̀ láwọn kí gbogbo àwọn tó jẹ́ security officers tí wọ́n rán wá wọ́n nítorí wọ́n try kí nìdí abájọ tá a fi lè sọ pé arábìnrin yìí ìyá yìí kí nìdí tá a fi lè sọ pé orúkọ president nìkan ló dá ó láwọn dúpẹ́ lọ́wọ́ president kò sọ pé wọ́n dúpẹ́ lọ́wọ́ governor ẹ ṣèyẹn lé ní
ẹ̀kejì ni pé àṣà ìgbà tí wọ́n ya fọ́tò pé wọ́n ti rìlíìsì wọn yẹn fọ́tò tí wọ́n yà tí wọ́n fi rìlíìsì wọn yẹn fọ́tò yẹn jọ nǹkan méjì ìsídà kò jẹ́ pé àwọn presidency tó rìlíìsì fọ́tò yẹn ìsídà kò jẹ́ wípé wọ́n pe àwọn bandit pé ẹjọ́ ẹ bá wa ya fọ́tò wọn kẹ́ ẹ sẹ́ndì ẹ̀ sí wa ká lè upload ẹ̀ sáwọn èèyàn pé wọ́n ti regain freedom ṣe mọ̀ bí wọ́n ṣe wà yẹn ìsídà kó jẹ́ pé àwọn bandit yẹn gangan ni wọ́n bá wọn ya fọ́tò yẹn àti fídíò yẹn tí wọ́n sẹ́ndì ẹ̀ sáwọn presidency tó fẹ́ upload ẹ̀ tàbí kó jẹ́ pé presidency ràn yẹn lọ torí ayé gbẹ̀gbẹ̀ tẹ́ bá kíyèsí kínní yẹn background ibi tí wọ́n dúró sí inú igbó àwọn bandit ibẹ̀ ni wọ́n ti ya fọ́tò ó wá lè jẹ́ pé bóyá àwọn presidency gan ò tí ì dé tí wọ́n kàn sọ fún kan nínú àwọn bandit pé bá wa take picture yẹn kó bá wa ṣe short video kó send ẹ̀ sí wa tàbí kó jẹ́ pé presidency ti ràn yẹn débẹ̀ àwọn aṣojú wọn ló ya fọ́tò kókó tá a fẹ́ fàyọ ni pé ibi tí wọ́n dúró sí nínú igbó yẹn kò jọ ibi tí àwọn ọlọ́pàá ti bá àwọn bandit jà ó jọ ibi tó jẹ́ pé sùúrù ni wọ́n fi jọ sọ pé ẹkún ọwọ́ àti ẹ̀sìn bọ́ pé àtùmọ̀ ríra ń gbà míì torí pé lásìkò tí wọ́n rẹ́rìn inú igbó ọ̀dọ̀ àwọn bandit ni wọ́n ti ya fọ́tò ibẹ̀ ni wọ́n ti ṣe fídíò tí wọ́n ti láwọn ti regain freedom wọn àti ìdégboro wọ́n sì wà nínú igbó yẹn bandit àtàwọn ìjọba tó gbà wọ́n sílẹ̀ ó wá jọ bíi pé àsọyépọ̀ kan náà kàn jọ sọ pé ẹkún wọn lẹ́kọ̀ọ́ sódà bá mi ya fọ́tò gbogbo wọn kó sẹ́ndì ẹ̀ sí mi so màá tún pè lọ́jọ́ Monday ní tó fẹ́ jọ nìyẹn àdìtú ẹlẹ́ẹ̀kẹta tó wà ń bẹ̀ òun ni pé gbogbo àwọn tán wá jí kó tá a wá rí i nínú fídíò yẹn gbogbo àtìyá àtàwọn ọmọ yẹn gbogbo wọn náà rẹ́rìn tínú wọn ń dùn wọ́n wá jọ ẹni tó jẹ́ pé tí wọ́n bá bi léèrè gan pé ṣé ẹ máa lọ lé ní àbíkájẹ́ òdìjọ́ Monday wọ́n á fẹ́ ní kẹ́jẹ́ káwọn dúró dọjọ́ Monday ojú gbogbo wọn tá a rí nínú fídíò kò wá jọ tẹni tí ìyà ń jẹ àfi bí ìgbà téèyàn fẹ́ fi ọ̀rọ̀ náà ṣe òṣèlú tí wọ́n wá kó wọn pamọ́ sínú ilé kan tí alámàlà ń jàmàlà tó ní ráìsì ń jẹ ráìsì tó ní kálukú dẹ̀ ń gbádùn ayé ẹ̀ ìdúró wọn ẹ̀rín ni gbogbo wọn rín ẹ wo àwọn tí wọ́n jí gbé ní ẹ̀dá oníyọ̀ lẹ́kìtì bí wọ́n ṣe kó wọn dé padà báyìí ẹnìkan kan ò lè rìn mọ́ nínú gbogbo wọn hospital ni gbogbo wọn láǹdì sí wọ́n ń gbé wọn bọ́ọ̀lẹ̀ ní mọ́tò báyìí bí wọ́n ṣe ń gbé wọn lọ sí hospital lélẹ̀ but àwọn eléyìí bí wọ́n ṣe dé ojú wọn fresh inú wọn ń dùn àtọmọdé àtàgbà wọn gbogbo wọn kódà ìkan mu súùtì inú wọn tó mu súùtì lọ́wọ́ báyìí ó túmọ̀ sí pé òṣèlú ni wọ́n fi kinní náà ṣe wọ́n fún wọn ní nǹkan tó ń fẹ́ tán bá ti wá fẹ́ dẹ́rù bá àwa tá a jẹ́ aráàlú wọ́n wá kó wọn lọ sínú igbó wọ́n wá na ìbọn sí wọn lẹ́nu báyìí tán bá ti ṣe fídíò tán wọ́n wá àná yín ṣe báyìí ọ̀yà ẹ̀ sọ kí lẹ́nu fẹ́ jẹ náà ráìsì àwẹ̀ ẹ̀ mọ̀ ẹ já sọ̀rọ̀ nípa yìí wọ́n dúró inú igbó àwọn bandits náà ti ya fọ́tò pé wọ́n ti fà wọ́n lẹ̀ bandits àtijọba tí ọba yìí kò mọ òrówó ni mo fẹ́ lè ní pé ayé bòbò àtàwọn bandits àtijọba ṣé ẹ ń ṣe mítìnì ni ẹ ní kí n mo rí. tàwa pè mí sí mítìnì èmi náà gbowó ni. ẹ ní kí n mo rí tí mo fi ní pé ṣẹ́yìn náà ti ń bá ìjọba àtàwọn bandits ṣe mítìnì. alájú kìlẹ̀. èyí tí mo rí ni pé tẹ́ ẹ bá ń fẹ̀sùn kan ìjọba ipa àwọn àtàwọn bandits ṣe ẹ máa ń jẹ́ ká mọ̀ pé wọ́n ti lẹ̀ pọ̀ fọ́tò àti fídíò tán pípọ̀ ṣe ebi gbogbo ẹni tó bá rí ẹwà wọn ti ẹ̀dá oníyọ̀ lẹ́kìtì nígbà rí gain freedom níbo la ti rí wọn nígbà tí wọ́n dégboro lé wọn nígbà tí mọ́tò gbé wọn dé but àwọn eléyìí inú gbó bandit gangan náà sì wà tán ti ya fọ́tò tán ti ṣe fídíò kí wọ́n ti fà wọ́n lẹ̀ wọ́n ti ẹ̀ tí ì délé gan tó ẹ̀jẹ̀ ànágọ́rọ̀ yà yí gbẹ̀rẹ̀. ẹ ṣe wọn alájú ọ̀rọ̀ mi yóò yàtọ̀ lálẹ́ yóò yàtọ̀ díẹ̀ a kí gbogbo lílẹ̀ tẹ̀ sí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìtúsílẹ̀ àwọn tí Ọlọ́run bá ti bá wa tú wọn sílẹ̀ mo lérò pé yá ní bóyá ibi náà wà lára àwọn tí Ọlọ́run gbàdúrà mi ni nítorí pé Ọlọ́run gbàdúrà mi lónìí tábà wo first program Alhaji ó sọ pé kí Ọlọ́run bá wọlá àwọn ọmọ kéékèèké yẹn tí wọ́n lẹ́sẹ̀ lọ́rùn Ọlọ́run bá wa tú gbogbo wọn sílẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ yá àgbàdua pé tí ó gbé owó fún wa fún ṣòwò wa kó yọjú ayégbègbè àmà nídìí owó kékeré ni Alhaji kó kéré o nílá ni o níwájú Ọlọ́run kó kéré níwájú àwọn ẹ̀dá ló ti pọ̀ àdúrà Alhaji sábà wo fídíò yẹn lóòótọ́ adúpẹ́ ayọ̀ pé wọ́n rí gain freedom wípé wọn àti ẹ̀pà kankan dànù láàrin wọn yàtọ̀ fáwọn tí wọ́n ti pa tẹ́lẹ̀ lẹ́yìn àwọn tó ti pa tẹ́lẹ̀ tá a bá wo ọ̀rọ̀ tí principal tó wà láàrin àwọn ọmọ yẹn sọ a máa rí wípé
ohun tá a fọ́ sínú fèrè òun ni fèrè fún jáde. ìyẹn ọ̀rọ̀ ti principal. bẹ́ẹ̀ ni ohun tí wọ́n ní kí principal sọ ni principal sọ. Alhaji. ṣé kó possible kan sọ pé nǹkan kan ni kò sọ. bí tí mo ti lọ́rọ̀ mi á yàtọ̀ ni wípé wọ́n jẹ́ kó yé principal wípé kì í ṣe state level. àbí pé kì í ṣe governor. kì í ṣe under state level ìyẹn ni pé governor àwọn kọ́ ni wọ́n yọ ẹ́ jáde o gbogbo tó ṣẹlẹ̀ federal government ni so ẹ jẹ́ kí ọpẹ́ yín kó lọ sọ́dọ̀ president. ok bóyá yẹn ló fa ìtóbìnrin yẹn fi jẹ́ pé àwa president nìkan ló dárúkọ àtàwọn security. Alhaji Yorùbá máa ń sọ pé ìjà ló dé lórí ìdòwe o. Alhaji máa padà sórí ọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé. Gómìnà Ṣèyí Mákindé ń fi ẹ̀mí àwọn ìpínlẹ̀ Ọ̀yọ́ ta kite wọ́n fi ń play politics. lóòótọ́. bẹ́ẹ̀ ni torí wípé ǹjẹ́ ṣé gómìnà Ṣèyí Mákindé ṣé wọ́n tiẹ̀ lọ kàn sáàrẹ rí nípa ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé yìí. bọ̀ táwọn náà ń bínú wọn láàrin òpè àwọn ni. ní kí báwọn ṣe ààrẹ ní ìmọ̀ pé àbáwọn làwọn lọ bá ààrẹ ṣọ́dọ̀ ààrẹ nìkan ti ṣẹlẹ̀ àbí ṣètò nìkan ti ṣẹlẹ̀. èyí táwọn rò ní pé ebi àwọn ni ọmọ àwọn yẹn kú ọmọ lọ lọ́dọ̀ àwọn. tó bá jẹ́ pé fọ́ọ̀tù ọmọ ni wọ́n jí gbé àbí ìyàwó gómìnà náà jí gbé ṣé wọn nìkan sáàrẹ. wọ́n fẹ́ kàn sáàrẹ náà. Alhaji gómìnà Ṣèyí Mákindé fi ẹ̀mí àwọn ìpínlẹ̀ Ọ̀yọ́ ta káìtì. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a dúpẹ́ pé àwọn ọmọ yìí ti jáde ní fídíò tá a rí tí wọ́n dárúkọ president nìkan àtàwọn security agencies ohun tí wọ́n sọ fún wọn kí wọ́n ṣe òun ni wọ́n ṣe yẹn. Alhaji nípa wípé ọ̀rọ̀ mi ò ní pọ̀ nípa wípé inú igbó ni wọ́n ti ṣe láti capture fídíò yẹn táwa fi wé tí ètò ṣẹlẹ̀ lẹ́kìtì àárín ìlú Èkìtì wọ́n ti délé ṣùgbọ́n bẹ́ẹ̀ ni wọ́n kó làwọn ti délé wọn wọ́n ń gbé wọn bọ́ọ̀lù ẹnu mọ́tò ni. inú igbó ni wọ́n ti capture wọn Alhaji àwọn tó ṣe fídíò yẹn tí wọ́n gbé jáde èmi ò lè sọ wípé àwọn terrorists wọ́n ṣe fídíò yẹn tí wọ́n sẹ́ndẹ̀ àwọn tí wọ́n lọ gbà wọ́n sílẹ̀ àwọn ló máa ṣe fídíò yẹn tó máa post ẹ̀ jáde látàrí pé opinion tèmi mò ń sọ o mo gbádùn yín dáadáa látàrí pé bóyá ọkàn àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà lókè nípa àwọn ọmọ tí wọ́n jí gbé ní Ògbómọ̀ṣọ́ káwọn máa wulẹ̀ délé wípé àwọn ṣẹ́ máa kó wọn délé káwọn tó máa ṣe fídíò ìgbà táwọn ti capture wọn yẹn táwọn ti rí wọn gbà jáde káwọn kúkú ṣe fídíò káwọn lè fa àwọn èèyàn lọ́kàn balẹ̀ káwọn fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ káwọn fi sí social media torí tá a bá wo sọ́ọ̀sì tí fídíò yẹn ti kọ́kọ́ jáde àtọ̀dọ̀ presidency ni Báyọ̀ Nànúgà opinion tèmi ni pé bóyá káwọn tètè fi síta kọ́ káwọn èèyàn tètè balẹ̀ Alhaji tẹ báwo nígbà tá a náà ṣètò ẹni pé kí ló dé tó wù mí ò lọ sókè mo ní tá a bá ń kà ní méjì méjì ó kú ọjọ́ bíi díẹ̀ tóṣù méjì ó pé àwọn ọmọ yìí wọn àti rí wọn kó jáde láì mọ̀ pé bá a ṣe ń sọ wọ́n ti rí sí fọ́tò rírò ní tènìyàn ṣíṣe tolúwa Ọlọ́run kó rírì ìsásùn yìí bébí ṣe rí àárín yẹn nìyẹn wípé wọ́n fẹ́ tètè rìlíìsì fọ́tò láti inú igbó fún gbogbo èèyàn wípé àwọn ti rí wọn gbàjà àwọn wọ́n ti wà rìlíìsì o láfi rò pé kò nídìí kan tó kó wọn délé kan tó ṣe fídíò látàrí pé Alhaji pé both principal àtàwọn ọmọ school gbogbo wọn inú ẹ̀rín ni wọ́n wà inú wọn ń dùn Alhaji tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo àwọn tí wọ́n abduct wọ̀nyí wọ́n ń fìyà jẹ wọ́n lójú méjèèjì ni bá a ṣe rí situation àwọn tó wà lẹ́kìtì bẹ́ẹ̀ la ṣe máa rí situation wọn. tó bá jẹ́ pé wọ́n fìyà jẹ wọ́n bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bá a ṣe rí situation àwọn eléyìí tí wọ́n release wọn lónìí Alhaji nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó Alhaji. kódà ojú wọn dán ju ìgbà tí wọ́n ṣẹ̀ débẹ̀ lọ. nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó Alhaji. gbogbo wọn náà sì rẹ́rìn. Alhaji àti àwọn bandits àtàwọn ìjọba ó ní nǹkan kan tó jọ ń fapò tí wọ́n jọ ń ṣe papọ̀ bíi business. wọ́n ń fi ẹ̀mí àwọn aráàlú ta káìtì. Alhaji ó ní nǹkan kan tó jọ ń fapò ó lè jẹ́ nípa oil refinery gan ni ó lè jẹ́ kankan ló dá wọn àtijọba pọ̀ tó fi di pé àwọn ọmọ kó àwọn aráàlú láti sabotage ìjọba yín bí mo ṣe rí àárín yẹn nìyẹn ṣùgbọ́n ju gbogbo ẹ lọ àdúpẹ́ pé àti principal àtàwọn student wọ́n ti gba òmìnira ṣùgbọ́n ìbéèrè tí mi wá bí táwa bí wa ní pé Alhaji wọ́n ti gba òmìnira inú wa ń dùn ìjẹta ló tún kàn tá a bá sọ pé àwọn olórin jẹ́ kí wọ́n ṣẹlẹ̀ mọ́ Alhaji à ń tanra wa jẹ ni
ọlọ́mọdé kí ló ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ à ń tanra wá jẹ́ ni nítorí ẹ̀ka máa gbàdúrà tó ẹ̀ka gbọ́ ni wípé wọ́n ti end insecurity Nàìjíríà kò yẹ ká máa dunú tán wípé wọ́n ti release àwọn kan sílẹ̀ tààrà túmọ̀ tá máa kó lọ́la ìyẹn ṣé gbogbo àwọn tó ti kó lẹ́yìn àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ṣe ti release wọn àwọn èèyàn tó tún ti jí gbé lẹ́yìn àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n sì gbé ẹnìkan lánàá lọ́nà òkè ìhù àbí nǹkan lánàá yìí wọn àti release wọn so ìgbà wo ni ogun insecurity fẹ́ dákẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣáwọn olóṣèlú wa ṣé ń fẹ̀mí aráàlú ta káìtì ni ṣé wọ́n fẹ̀mí àwọn aráàlú play dice ni. State House press release President Tinubu expresses joy over the rescue of Orire abducted children and teachers comment security agencies. Alhaji wọ́n tún ṣe ìjùyẹn tà sí. Alhaji ṣé ọ̀rẹ́ yìí náà sọ̀rọ̀ ọmọ Ìbàdàn ni mo wọ́n náà fẹ́ bí dúpẹ́ question ọ̀rẹ́ yìí náà sọ̀rọ̀ wọ́n náà dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ Ṣèyí Mákindé àwọn náà ti upload síta wọ́n náà dúpẹ́ lọ́wọ́ ta ni. lọ́wọ́ àwọn security tó ṣiṣẹ́. Alhaji mo fẹ́ bí ṣé gómìnà Ṣèyí Mákindé. èmi ò lè dáhùn béèrè yẹn pé wọ́n á tẹ. ṣé gómìnà ṣe ni wọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ṣé bá bí ẹ̀yin náà ṣẹ́yìn náà mọ̀ pé gómìnà ṣé pẹjapẹja wà ní. torí fídíò tó jáde ni tó gbé àyè sọ wípé àwọn dúpẹ́ lọ́wọ́ president. bẹ́ẹ̀ ni wọ́n yọ àwọn kúrò. wọ́n sideline state governor kí ló dé tí wọ́n dúpẹ́ lọ́wọ́ president àti state governor. wọ́n dúpẹ́ lọ́wọ́ president àti àwọn security agencies. Alhaji bóyá sọ wípé ẹni tó lọ gbà wọ́n lẹ̀ ni wọ́n sọ wípé ẹ wá o principal ẹ̀yin ni leader ẹ̀yin ni kẹ́ ẹ sọ̀rọ̀ ẹni tó gbà yín lẹ̀ ni kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. so wọ́n ti fi yé wa wípé gómìnà Ṣèyí Mákindé wọn à ṣe kankan nípa àti gba àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jí ní àkàtà wọn sílẹ̀ torí wọ́n dá Ọ̀yọ́ state ni wọ́n. ìbéèrè wa wá ní pé kí ló dé táwọn olóṣèlú tí wọ́n fi ẹ̀mí àwọn aráàlú tó fi ń play dice. ǹjẹ́ àwọn ọmọ tí wọ́n tú sílẹ̀ ní sin Alhaji ṣáwọn òbí wọn lè jẹ́ káwọn ọmọ yẹn lọ school yẹn mọ́ ìyẹn ní ṣáwọn òbí wọn á lè jẹ́ káwọn ọmọ yẹn tiẹ̀ lọ school mọ́ èjì ṣé principal rẹ ṣé kò ní resign kó as principal torí principal agawa wò pé èló gan làwọn gan ń gbà lówó oṣù. ó lè ro tẹ́mi wá fẹ́ lọ sí. ó lè ro aláìtàlá ní parọ́ fún yín. lóòótọ́ náà ti gba ọmọ yẹn sílẹ̀ ṣùgbọ́n alájẹmọ́ lóòótọ́ wọ́n lè kọ́ sílẹ̀ kan ká máa jẹ oúnjẹ ìbánu lójúmọ́ nínú lẹ́nu bó bá ṣe kó wọn tán yìnbọn tán fìbọn kó wọn kó wọn bẹ̀. trauma yẹn wà lára wọn. ó máa wà mẹ́ o tí ẹ pé ẹ̀ẹ́dẹ̀mọ́ yẹn tí wọ́n máa kó bá wọn bẹ̀ lójoojúmọ́ àmọ́ tí wọ́n ti yìnbọn páàsì ju wọn. tá a bá wo uniform àwọn kan láwọn ọmọ uniform school ṣì wà lára wọn. bẹ́ẹ̀ni. àmọ́ ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lójú àwọn ọmọ yẹn níbi tán kó wọn sí. mo ṣe ni pé kí ló dé táwọn ìjọba àwọn olóṣèlú wa wọ́n fi ẹ̀mí àwọn aráàlú wọn fi ń ta dice wọ́n fi ń ta kite. lóòótọ́ àti lódodo adúpẹ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè adúpẹ́ lọ́wọ́ president wa lẹ́ẹ̀kan sí president Bọ́lá Ahmed Tinubu fún akitiyan wọn láti gba àwọn tí wọ́n gbà sílẹ̀. Alhaji bá ti mọ àárí fídíò yẹn ọlọ́wọ́ question kan táwọn yẹn ń béèrè question kan tó dẹ̀ ń padà táwọn yẹn ń béèrè. ok question kan tọ́pọ̀lọpọ̀ yẹn wá ń béèrè. tọ́pọ̀lọpọ̀ yẹn ń béèrè ni wípé níbo làwọn kidnappers yẹn wá wà. àyẹ̀rọ wọn yẹn wọ̀ tiẹ̀ ẹ pé wọn ẹnìkan kò sọ̀rọ̀ pa tiwọn ọ̀rọ̀ kó dàbí àti yẹn lọ sí ibì kan pé ẹ̀lú ẹ̀ka san ẹ̀jọ̀ ọmọ ilé wa gbalẹ̀ èló ni ká san tí wọ́n dẹ̀jọ́ bọ́wọ́ tiẹ̀ tó tábà ìpè èso àmọ́ àtúmọ̀ ìràngbà mi. èmi lérò bóyá pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ mọ ìdí abáyọ àwọn kidnappers ní opinion tèmi Alhaji mo tún wá wò láàrin kan wípé tí wọ́n bá gba àwọn ọmọ sílẹ̀ ló yẹ ká wá after kò yẹ ká wá after àwọn kidnappers yẹn ẹjẹ́ àti wàá sọ wípé wọ́n ti wàá attack àwọn kidnappers gan wípé wọ́n ti wàá attack wọn pa wọn kò yẹ ká gbé jáde lórí social media. débi báwọn ò tiẹ̀ wulẹ̀ pa wọ́n wulẹ̀ bá ti pípa lọ kọ́sà ti fọmọ ilẹ̀ láyọ̀ àtàlàfíà lálẹ́ èmi jẹ́ ń sọ tèmi ní Alhaji. a ti mọ̀ kó wọn kúkú ní kankan ṣe fún wọn tẹ́lẹ̀. Alhaji jẹ́ ń sọ opinion tèmi. tó bá jẹ́ pé wọ́n tiẹ̀ wá attack àwọn terrorist yẹn tó bá gbé jáde lórí social media wọ́n fi ń fi ẹ̀mí àwọn aráàlú sínú ewu ni. pé tí wọ́n bá fèsì wọn. kì í pé tó bá fèsì wọn o tó bá attack wọn láti àfẹ́kọ́ tó attack wọn pa wọn wọ́n wá upload ẹ̀ sórí social media ṣé kì í pé wọ́n fi ń fi ẹ̀mí àwọn aráàlú sínú ewu míì. ṣé kó possible bẹ́ẹ̀. Alhaji ó possible bẹ́ẹ̀. ẹ ṣáwó. èmi ò support pé káwọn sójà kàn máa attack àwọn terrorist kan pa àwọn tán kàn máa upload ẹ̀ sórí social media nípa àwọn terrorist àwọn apalẹ̀ léyìí wọ́n fi ń fi ẹ̀mí àwọn aráàlú sínú ewu ni. interfere positive result la fẹ́ gbọ́ wípé ìjọba ti end security Nàìjíríà wọ́n ti end security Nàìjíríà kì í ṣe pé káàkiri máa rí fídíò pé wọ́n ti pa àwọn terrorist mẹ́ta lónìí wọ́n ti pa wọn lọ́la wọ́n ti pa méjì lọ́la táwa ti ń gbọ́ pé wọ́n ti pa nọ́mbà terrorist mẹ́ta lónìí mẹ́rin lọ́la wọ́n ń fi ẹ̀mí àwọn ará ìlú sínú ewu ni.
torí bẹ́ẹ̀ bá ṣe ń mú nọ́mbà jáde pé ẹ ti pa mẹ́ta ẹ ti pa mẹ́rin àwọn terrorist wọ́n máa àtáàkì ìlú sí ni. èmi ò fọwọ́ sí pé. ìyẹn nínú wòye tọ̀dọ̀ tí. nínú wòye tèmi mi ò fọwọ́ sí pé tí àwọn army àwọn armed forces wa àwọn sójà ni àwọn police ni tẹ́ bá attack àwọn terrorist bóyá wọ́n rí wọn attack wọn pa wọn àbí kankan àbí wọ́n overcome wọn a ní láti máa upload sórí social media ó máa padà jẹ́ problem for orílẹ̀-èdè Nàìjíríà nígbà táwọn terrorist bá rí pé wọ́n ti ń pa wọn ní mẹ́ta mẹ́rin tó wá rí pé orí social media ní news tètè máa ń fly wọ́n máa padà máa attack àwọn ọmọ Nàìjíríà lọ́dọ̀ tèmi tèmi fẹ́ mọ gbọ́ ni wípé ètò insecurity ó ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ká dẹ̀ máa rí positive result ju ká máa rí fídíò pé wọ́n ti pa olórí àwọn terrorist mi kan lónìí wọ́n ti pa àwọn gáàngì mẹ́rin mi kan lọ́la kò help wa lórílẹ̀‐èdè Nàìjíríà. bí o ṣe pé kòpin dé bá insecurity. bí kòpin dé bá insecurity so bó ṣe release àwọn ọmọ yìí kò ní di pé ká ṣe máa béèrè pé àwọn kidnappers wà á kọ kí la fẹ́ fi wọ́n ṣe. tó bá tẹ̀ jẹ́ pé owó gan àwọn ìjọba gan san gan ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ kò kàn wá torí pé àwọn tí wọ́n lọ ọmọ tí wọ́n níyàwó tí wọ́n lélẹ̀ àwọn ni wọ́n mọ táwọn ti fojú fò kọjá àwọn náà mọ tó ti kan àwọn kọjá àwọn náà mọ tó ti ju àwọn kọjá bí oṣù méjì ṣùgbọ́n àwa tá a mọ̀ túmẹ̀ láàmú béèrè pé èló ni wọ́n sọ fún àwọn kidnapper wọn kọ́ wọ́n sọ fún àwọn kidnapper ni káfíyẹ rẹ̀ fọlọ́ àtàwọn ìjọba àdúrà tiwa ni pé kí irú ẹ̀ kó má tún ṣẹlẹ̀ sọ́mọ ẹlòmíì àbọ̀mọ́ tiwa torí àwọn tó kàn tó ti ń pé túmọ̀ tó lọ tí wọ́n rí ọmọ tá mo lọ sí skul àárọ̀ tí wọ́n wá rí lọ mú padà lọ́sàn-án tó ẹgbẹ́ ní ìsọ̀mọ́ agbọ́n ni wípé àwọn kidnapper ti kó àwọn ọmọ lọ tí wọ́n ṣe rí àwọn ọmọ nísìnyí after 2 months àbí ọkọ school principal tó ṣe rí yàwó nísìnyí after 2 months kàn lọ bí ọkọ principal wípé ẹ ló sa ìgbà tí ìyàwó ti dé ṣé ìyàwó ń ṣe ẹ̀rí kankan gbọ́ lẹ́nu bóyá àwọn ìjọba lọ sanwó tán rẹ ni kí la expect kí ọkọ principal sọ èpè kan ní ògbé wọn ṣẹ́ ni torí pé náà àjẹkọ̀ kan dúró pé òun ti ẹ̀rí ìyàwó tó àtàwọn ọmọ tí wọ́n jáde láyọ̀ àtàlàfíà. bọ ibi tó kù díẹ̀ káàtó ni wípé nígbà tí wọ́n máa fẹ́ dúpẹ́ lórí fídíò tí wọ́n dárúkọ presidency nìkan tí wọ́n dárúkọ presidency nìkan àtàwọn security agencies tó wá gbà wọ́n sílẹ̀ kí ló ní tí wọ́n yọ state level kúrò ńbẹ̀. bóyá state level bá wọn lọ́wọ́ sí rárá. ṣùgbọ́n Alhaji ó kù nìbọn ro olórí sọ pé ó kù nìbọn ro Alhaji ìròyìn sì máa jáde o. ìròyìn sì tún máa padà jáde. Alhaji a máa padà gbòòròyìn bọ́n ṣe ṣekùfà bọ́n ṣe yọ wọ́n jáde ìròyìn máa jáde o. ó lè jẹ́ wípé ara àwọn local security wa náà lọ gbà wọ́n lẹ̀ ìròyìn máa jáde Alhaji o. mo dẹ̀ pẹ̀lú ìyá principal yẹn á padà sọ̀rọ̀. á padà sọ̀rọ̀ ẹ mọ̀ ìjà àgbàgbọ́ wípé ńgbà tí ti Ìbàdàn ṣẹlẹ̀ ti Dálélábù ṣẹlẹ̀ Alhaji àwọn ọlọ́pàá là ń gbọ́ ṣùgbọ́n apàdà gbọ́ ẹ̀ tó ṣiṣẹ́ yẹn jáde o. bẹ́ẹ̀ni mo sọ wípé tí o dẹ̀ kì í ṣọ̀rọ̀ àwọn ọlọ́pàá. bẹ́ẹ̀ni àti gbọ́ ròyìn lónìí ṣùgbọ́n lọ́la látọ̀la lọ Alhaji ìròyìn mi máa jáde o bí kú ṣe kú bọ́m̀bẹ́ ṣe dùn ó máa jáde. torí pé wọ́n ṣe ìbọn tán sí i ó lè fa kéèyàn má ti gbọ́ kankan. àmọ́ àwọn tó lọ ṣokùnfà bọ́ ṣe jáde o lóòótọ́ àti ọ́fíìsì presidency láti gbọ́ pé wọ́n ti jáde ṣùgbọ́n àmọ́ àwọn tó ṣiṣẹ́ ó wá lè jẹ́ bóyá commissioner of police state ni o ó lè jẹ́ IGP ni o ó lè jẹ́ àwọn local vigilante wa náà sì ni ṣùgbọ́n a máa gbọ́ sọ́ọ̀sì ibi tí bọ́ ṣe kó wọn jáde ó máa padà jáde ní Nàìjíríà Alhaji ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yíyọ tí wọ́n yọ wọn jáde ṣùgbọ́n ìbéèrè náà ni wípé ta ló tún kàn. ìyẹn ni wàhálà tó wà mẹ́rin. tó tábà ní kábẹ́ pé ta ló tún kàn ẹlòmíì ò wé pé irú ìsọkúsọ làwọn sọ kì í ṣe ìsọkúsọ. ìsọkúsọ kọ́ torí pé insecurity ò tí ì dópin Nàìjíríà o ta ló tún kàn. ìyẹn gan la àdèmọ báyìí bá a tún ṣe ń sọ̀rọ̀ báyìí wọ́n tún ti ń jẹ́ lómi gbé báyìí. ta ló tún kàn àmọ́ báyìí nítorí pé àwọn ìjọba wa wọn jẹ́ ká mọ owó ọ̀tún wa yàtọ̀ tún sí mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó sọ wípé àwọn ìjọba wa tí wọ́n ń rúlu wa àwọn ìjọba wa pátápátá àwọn àti bandits wọ́n jọ mọ̀ra wọ́n jọ mọ́tọ́jọ́ ń ṣe pọ̀ torí Alhaji táwọn ìjọba àti bandits tó bá mọ́tọ́jọ́ ń ṣe pọ̀ ó yẹ kí federal government kan ti call arrest Gumi. àdéríjọba kankan kó mu rí. àdéríjọba kankan kó mu láti ìjọba Ọbásanjọ́ títí dòní. ẹ mọ̀ bóyá Gumi ọ̀gán náà padà pé. Gumi ṣì wà bẹ́ẹ̀. bóyá Gumi ọ̀gán náà padà pé tó líìkì wọn pé ẹ bá wọrí bàbá yín pé wọn. tíjọba bá ti lè mú Gumi bí Gumi ṣe máa ń sọ̀rọ̀ nípa terrorist tó yẹ pé ara wa ni wọ́n tíjọba ò sì lè gbé Gumi títí dè sìn àjọ nípa àwọn ìjọba àtàwọn bandits wọ́n jọ ní àjọṣepọ̀ fi àfẹ́ tara lù.
ẹ̀yin ará iléeṣẹ́ ń gbọ́ nǹkan tá à ń sọ o fífi tí wọ́n fi sílẹ̀ kí ni ìyàlẹ́nu tẹ́yìn rí ń bẹ̀ kí ni nǹkan tó rú yín lójú àbí kí ni nǹkan tẹ́ lè sọ. inú gbogbo wa lójú. tó ẹ máa bọ́rọ̀ ibò ayé gbẹ̀ngbẹ̀. níwọ̀n gbà tí ọ̀rọ̀ gómìnà bá ṣe ń ṣe gómìnà tíjọba àpapọ̀ orí kankan sọ ní lórí tí wọ́n dẹ̀ ti end insecurity mi ò tí rò bẹ́ẹ̀ ó yẹ ká sùn ká máa falala o ó ṣe ká máa fojú apá kan sùn lórílẹ̀‐èdè nàìjíríà lóòótọ́ àti lódodo a rejoice pẹ̀lú àwọn ọmọ tí wọ́n ti tú sílẹ̀ tí wọ́n yọ jáde ṣùgbọ́n ìbéèrè ibẹ̀ ni wípé báwo ni security ó ṣe dẹ́kun lórílẹ̀‐èdè nàìjíríà. ẹ káàbọ̀ sórí ètò. hello. ẹ káàbọ̀ sórí ètò. àwa nìyẹn o. àsìkò oríire tàwọn ọmọ èlérògbò ẹ̀sìn ẹ̀lẹ̀ ìṣẹ̀kọ́ àbí kílẹ̀kọ́ ẹ̀. aláàjì a máa dúpẹ́ pé àpò orin náà bọ̀ ó ní pákéjì ló bá dé. èwo lẹ tún pè pákéjì inú pé wọ́n rìlíìsì èèyàn. pákéjì ló bá dé aláàjì. èwo ló tún jẹ́ pákéjì. ṣẹ́rí kí ló ń sà. mo léwo ló tún jẹ́ pákéjì. hello. ìtàmọ̀lá mọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ jínígbé tó gbọ́mọ̀ fẹ́ mọ̀ sọ fún yín láti lẹ̀ mo fi ẹ̀mí àwọn èèyàn play nígbà tọ́rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ àwọn victim yẹn wọ́n rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé àwọn ti kàgbákò but as time goes on lọ́wọ́ náà ṣe wá rí pé ibi táwọn wà lẹ́yìn báwọn ò kàn ráyè rí àwọn fámílì àwọn holiday náà lọ. wọ́n ṣe pé vacation náà lọ bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni nǹkan tí ìgbà máa tẹnumọ́ ni pé aláàjì wáì tí wọ́n fi bí bàbá tó dú lọ́rùn yẹn kí ni nǹkan tó ṣẹlẹ̀. tó fi jóun nìkan. mo sọ pé ṣé bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹni sí pé tá bàbá yẹn rí bẹ́ẹ̀. nǹkan tí kò yẹ kó rí ó ti mọ ẹni tí ó bá padà gba freedom omi máa tẹ̀yìn wọ̀ gbé lẹ́nu order from above ni lọ́ọ́ fi dú ẹni yẹn lọ́rùn ló dẹ́ pé threat ni pé kí federal government àbí state government fi dáàtò dé àtún ni wọ́n ti tún pẹ́ lómi that is number one. now ṣé nígbà tó fẹ́ ọ pípù yẹn lẹ̀ ìdílé rí tracy pé àjẹun ẹ lè rí. àrí o kódà gan ìkan mu súùtì inú àwọn ọmọ yẹn tó mu súùtì lọ́wọ́. wọ́n ń jẹ bisikíìtì tán rẹ̀. àbí bisikíìtì bẹ́ẹ̀ ni tán jẹ bisikíìtì. àwọn tí ẹ kọ̀ǹpé àwọn sí àwọn tí wọ́n gbé tí wọ́n release lẹ́gàá oníyọ̀ lẹ́kìtì state ẹ kọ̀ǹpé àwọn síra wọn. àwọn yẹn wọ́n dà di sin bá a ṣe sọ̀rọ̀ yìí ẹlòmíì ò tí ì lajú lọ tútù. now ó lẹ́yìn fún wọn pé Ṣèyí Mákindé as Ọ̀yọ́ state governor ó ti mọ àpàdé àlùjọ ọ̀rọ̀ yẹn òun ni ò fi tara jùjùjùjù olófin sọ fún wọn pé ìwé abájọ ó ti mọ̀ pé àwọn ọmọ tẹ̀yìn sunkún fún yìí wọ́n ń gbádùn ibi tán wà. ọkàn wo bí òun á balẹ̀ aláàjì. àárẹ̀ àwọn bá ń bí tó lè gbọ́ pé ó ní wọn ò tí nǹkan kan ò ṣe wọ́n èyí fi ń dè ń jọ ẹ pé ṣó ní representative lọ́dọ̀ wọn bá nìkan fún information pé ṣákàlà ara wọn pípò yìí dáhùn nǹkan kan ò ṣe wọ́n o so they all knew what they were doing wọ́n fi wá trade politics ni. this is the new strategy tó tún fi ń embezzle owó aláàjì òun fún yín for fact wọ́n ti mọ̀ pé tí àwọn bá kó owó tán tíjọba mi bá wọlé tí ò fẹ́ fún àwọn ó lè túde àwọn ó lè máa bú àwọn pẹ̀lú FCC but the new era tó fi ń kówó jẹ ni pé they will send their boys which is those terrorists those bandits those kidnappers they will send them out there go and will pay ransom ṣẹlẹ àwọn tó kidnap yìí gan bíi 200,000 bíi 500,000 ni wọ́n ń fún àwọn tó lọ ṣe the huge amount of money. kò tí ẹ lé tó bẹ́ẹ̀ sáwọn ọmọ tó nu tún ni wọ́n fún 500,000 kò lé tó bẹ́ẹ̀. because alhaji wọ́n mú àwọn bandits kan ní east tí wọ́n jí àwọn ọmọ kan gbé so ransom of 30 million ni wọ́n san so ìgbà tó bá padà mú ìkan náà tó wá ṣiṣẹ́ yẹn ó ní 200,000 náà fún wọn. ṣe àti nìkan tí mo sọ 500 lọ́nà. àwọn tó ti sẹ́ yẹn they are just 5 in numbers ẹ wá wo 30 million ọ wá fún wọn ní 200,000 ibo ni huge amount of money tó kù ibo ló lọ. mo rò pé àwọn 200,000 500. so that's the target wọ́n ti mọ̀ pé tí àwọn bá ń lo ọ̀nà yẹn tí àwọn owó ìjọba wọn máa fi gba ransom ló máa fi ransom so another ten náà tó bá ṣe tán wọn ò lè prove wọn pé iye báyìí loss because a ti wà record pé ní sọ́sọ́dẹ wọ́n kó yọ̀ báyìí àṣọ ransom báyìí ní sọ́sọ́ month wọ́n lè kó yọ̀ 20 nínú oṣù kan tí àwọn àṣọ ransom 50 million 30 million ẹ̀wù tí wọ́n yẹn máa jẹ́ so kò ní ṣe trace wọn ní ṣe probe at the end of their tenure èyí tó ń ṣẹlẹ̀ tó ń sọ pé ṣe rí problem táwọn fèsì Nàìjíríà state governor
gbogbo ní foundation problem wa ní Nàìjíríà yìí ibi tí because máa ń claim presidency ni pé you have to hold these people with iron hand ìwọ ló lórí tí wọn bá fọwọ́ tó lè mú wọn máa gbàjọba ẹgẹ́ because wọn náà máa pariwo everyday so ọ̀rọ̀ yìí pé ẹjọ́ wà ní ẹjọ́ ń ṣe ni because nígbà tí presidency bá give order tí gómìnà kò wọ́n padà president kí la máa sọ ọmọ ní they are all the same now. bẹ́ẹ̀ni. so ibi tí wọ́n rí presidency bú díẹ̀ rí báwí nìyẹn because you should hold everybody accountable for whatever they are doing na àwọn fún wọn lówó security vote over billions of naira ṣe wọn fi ṣe kankan and none of these governors dey broke because wọ́n á ní account bó ṣe náwó wọ́n wá ṣe bó ṣe náwó security vote ẹ fún wọn ní allocation every month allocation fún wọn ò fi ṣe anything governors mi gan ó ní owó ju president lọ tó bá parí tẹ́nà wọn wọ́n ní owó ju president lọ so àwọn governors àwọn ministers àwọn senators àwọn foundation problem Nigeria ó yẹ kí gbogbo wa ibẹ̀ ló yẹ ká focus àmàmà èdè wa sí so káyọ̀ máa sọ pé káyọ̀ máa drag president alone but president náà bá wá ṣe dì ní sùn tóun náà fi náà gbé àwọn tó wà lábẹ́ tó bá kọjá ajá a máa pọ́nìkù tàbí sí náà òun tó ìdí presidency ìfojú wì òun ti ẹ̀ nìyẹn so èmi congratulate àwọn family àwọn ọmọ tí wọ́n àjọ because kò yí sí kí wọ́n máa rọmọ ẹ̀ fún almost 2 months tí ìgbé bóyá ó lọ sọ́dọ̀ àwọn family jẹ́ pé àkàtà wájú ni wọ́n gbádùn wọn gbádùn àwọn onímọ̀ wàdúpẹ́ lọ́wọ́ náà pé wọ́n ti padà délé bọ̀ ní èmi o vacation ni wọ́n lọ àdẹ̀dúpẹ́ lọ́wọ́ náà ṣùgbọ́n ẹni tí wọ́n gé orí ẹ̀ náà ẹ̀ka fi tẹ̀ náà káàró tiẹ̀ náà mérò àwọn family tiẹ̀ nígbà tó lè bá dé sọ́jọ́ yẹn mo náà padà fọ́ pípù yìí lẹ̀ ojú wo la fẹ́ máa lọ family yẹn tó gbẹ́ lọ́rùn ló fẹ́ máa fi wọ̀ wọ́n tí wọ́n ìgbà yẹn ni ìbànújẹ́ tí wọ́n tiẹ̀ bá wá ṣe bẹ̀rẹ̀. tó bá ètò á bẹ̀rẹ̀. táwọn ẹ̀ma délé táwọn ẹ̀ma délé tí wọ́n rí táwọn òbí tí wọ́n rí Joyce àwọn tí wọ́n tọ́sù ti tíṣà àwọn ìyàwó tiwọn àtàwọn ọmọ wọn mọ̀ sùn ẹkún báyìí àbẹ̀tán tó. kódà bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìbọn ìjẹ́sí ti rí fọ́tò tí gbogbo yẹn ti ń ṣe àìkiri etí wọn àkọ́kọ́ rántí ni ìyẹn tiwọn. ebi ká ní wọn ẹ̀jẹ̀ ṣùtù yẹn tiwọn olóòmọ bọ̀ ní báyìí. àbí yẹn tó ti àdúró sínú gbó. ẹ tó dẹ̀ sá lọ ẹ̀rù ló bá ẹ dákun ṣé yóò wá dúró ni. alájẹ kò ní dúró. òun fẹ́ sáré pé kó o máa sá lọ wọ́n dẹ̀ yìnbọn pa. ṣe rí èmi kàn tiẹ̀ ń wo bí ọ̀rọ̀ ẹni pé tó bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà sọ pé ẹni yẹn náà sọ pé gómìnà Ṣèyí Mákindé wọ́n ní ṣé wọ́n ń dì wọ́n ní àgbàbáwo. a lè sọ iṣẹ́ màlájì láti ọ̀dọ̀ presidency àti ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ bí ìjà ó wà láàrin wọn. Yorùbá dẹ́ ló máa ń sọ pé ibi tí méjì bá ti ń jà koríko bẹ̀ ni ó fara gbá. nígbà tí gómìnà state àti presidency gbogbo òlu tí wọ́n jọ ní issue tí wọ́n jọ ní jápọ̀ yóò máa affect aráàlú yóò máa affect aráàlú àjọ tó ti kó àwọn ọmọ yìí ìjàgbọ́ tí gómìnà sọ pé àwọn lọ sọ́dọ̀ president fún closing door meeting ni àgbọn kankan bẹ́ẹ̀ àgbọn kankan bẹ́ẹ̀ àlàjẹ́ ó dẹ̀ affect àwọn aráàlú wọ́n affect àwọn aráàlú bó ṣe sọ pé tó wá jẹ́ ọmọ gómìnà náà gbé gómìnà tí mo bí tí wọ́n rí sí ní kíákíá láti jẹ́ kọ́ ọ́n ọmọ tiwọn tàbí ìyàwó tiwọn ní kíákíá ṣùgbọ́n gbàgbé pé ọmọ ọlọ́mọ ni wọ́n gbé wọn kálukú jọ ń lọ sí superior náà ní pé èmi mo jù ọ́ lọ́wọ́ lójú mi lọ. hello. alájí ẹ kúrò lẹ́sà ẹgbẹ́ tó ta. ìṣẹ́jú yín ti pé ẹ dágbére lórí ètò ẹ ti lọ àsìkò tán. wọ́n ṣe wọlé mi. àwọn náà tí wọ́n máa ṣe fún mi kọ́ tí pé gbà wọ́n lò 20 minutes wọ́n à ní kámọ́ ìbínú pàwọn fẹ́ gba time lọ́wọ́ wa. òótọ́ ni. ẹ wo kó ẹgbẹ́ tó ta mo kí ayé bọ̀bọ̀ mo kí akínyàn bẹ́ẹ̀ ni. ẹ káàbọ̀ padà ẹ kú ọ̀tẹ̀ kíndìsì àti Argentina tẹ̀ ṣe fẹ́ lọ tẹ̀ wá sá padà délé. ọjọ́ tẹ sọ̀rọ̀ bí mo ti ní wọ́n gbé wà tẹ́lẹ̀ ó alájú wọn fi jìyà ni wọ́n lè ti fẹ́ ló pé kínní yẹn. ẹni mo kí bàbá adájú wa tó wà lórí ètò tó ń kọ́ wa. ẹ̀yin ìnáwó náà síbù yìí kò dàbí breaking news mo mọ̀ kó máa happen. mọ̀ ohun tó wà bẹ̀rẹ̀ pé ẹ̀rí ọ̀rọ̀ àbíbù yẹn ẹ̀gbọ́n wa. à ń gbọ́. ọ̀rọ̀ àbíbù yẹn pọ̀tọ̀ àwọn pípù yẹn ẹ̀rí tó
sọ pé ọlọ́run máa ń ké ọlọ́run aláàjì ayé bọ̀bọ̀ díje bá bí èmi tí díje bá bí bá káwọn ọmọ àgbọ̀ àti gbogbo àwọn tó bá ń bọ̀rọ̀ wa ọlọ́run máa jẹ ká sìnrìn. àmín. ọlọ́run kó má jẹ ká sìnrìn. àmín. ìyẹn àwọn kidnapper yẹn wá ọ̀dà pé mo ti sọ wọ́n sìnrìn ni wọ́n sìnrìn dé ibi tán wọ́n sìnrìn wá síbi tán wá yẹn. ìsìnrìn ìgbà tẹ́ wọ́n tún sìnrìn wọ́n tún sì sọ wọ́n tún ní gọ́ọ̀nà làwọn fẹ́ bá negotiate. ok. ọlọ́run tó tún wá fẹ́ tú gbogbo ọlọ́run tó fẹ́ tú àṣírí gọ́ọ̀nà náà níbẹ̀rẹ̀ kò kọ́kọ́ gba ti federal ní politics tó wà láàrin wọn. ẹni pé anything tí òun gan kò fẹ́ allow presidency kò fẹ́ allow Tinubu kó kọ́ mi proper kò sì yẹ kó kọ́ mi. ó rò pé òun lè dá àti kóun fi gba dá lórí yẹn gbà. kò rẹ́ sí pé terrorist is a global or federal criminality. ó rò pé mátà òun ni ohun tó fà á nìyẹn. jẹ́dẹ̀ rí tẹ bá lọ wo statement alẹ́ ọ̀nà nugansin ọ̀pọ̀ bẹ́ẹ̀ wọ́n ti já àwọn ọmọ ayẹwo credit state governor tẹ̀wọ̀n pẹ̀lú ọ̀nà nugan ó dẹ̀ sí credit governor ní sálẹ̀sálẹ̀ nígbà tó ń bi tó ti kọ́ nílẹ̀. so àwọn ìfà kí mo fẹ́ sọ ní kí mo fẹ́ bàá bẹ̀ ni pé jẹ́rí sísìrìn tó yẹ pọ̀ yọ state tí wọ́n gbà ẹ̀ tó fẹ́ fi wò pé ìbẹ̀lẹ̀ àwọn lè gba Ogun state àti Lagos state yẹn ní kéèyàn máa ká máa dúpẹ́ tó bá yẹ kó wọn lọ gba Ìjẹ̀bú de wọlé wọnú ẹ̀pẹ́ yẹn ni ìyẹn ni ọba le jù because tẹ́lí bọ́n ṣe wà yẹn ẹ̀fọ̀ kẹ́ ẹ̀ pé gbogbo ẹ̀rọ táwọn yẹn ń sọ láti fi ìjẹta ẹ̀rí pé mi tẹ́ ẹ̀mẹ́ lọ́bẹ̀ rárá pé wọ́n ti kọjá wọ́n wà mo fi Ọlọ́run tó lẹ̀mí mi búra wọ́n kọjá gbòòrò ṣẹ́rí gbogbo orí wọn ojú rí local government bíi mẹ́rin péré ni kódà wọn ò tí ì wọ gbogbo àtisbo yẹn lọ wọn ojú Ògbómọ̀ṣọ́ last kìíní Ògbómọ̀ṣọ́ àti Ìṣẹ̀yìn local government then tẹ bá tẹ̀ra kọjá bí gbàtẹ́ lọ Saki West láwọn local government bẹ́ẹ̀rẹ̀ tí wọ́n kọ́ fà yẹn ni but it matter sometimes tí o bá ti jáde báyìí kò yẹ kí ẹ máa gbé jáde aláàjì ẹmọ bí tí mo wà ẹmọ bí tí mo belong sí ni tó wà gbó sí wa but ilà ẹ bá wọn ni pé blọọkì tó fún àwọn pípù yẹn blọọkì yẹn lè kọjá pé ó lè kọjá dé wọ́n dé federal dẹ̀ mọ́mọ́ sí ni torí state governor tó ti ń bu ẹnu àtẹ́lù wọn because kò wá fún bẹ́ẹ̀ ní other state ká jẹ́ pé I'm telling you Alhaji complete 40 days ni àwọn ansmen wọ́n wà nínú igbó tí wọ́n jáde 40 days tí àwọn sójà bó special force ẹni tí wọ́n sáwọn pé kínní 40 days náà fi wà ní surroundings àwọn ẹgbẹ́ yẹn tọ́dẹ̀ cover Niger cover Kwa then cover a little space of ìdá ìgbọ̀gbẹ̀ side. but sẹ́ni next time kọ́nà kó kẹ́ẹ̀ká ìdúpẹ́ ni it's not like pé gọ́vnà ó bìlì kó nǹkan lè fọ politicize matter yẹn but ìgbà tóun náà rí kó ti turn ó padà dance to their turn federal tóun gọ́vnà rí pé Tinubu kò ní inú burúkú kankan sí òun náà àwọn jọ ń ta géèmù politics ní tó go ó padà dance to their turn ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Ìbàdàn níjẹta tí o bá yẹ pé wáyà gọ́vnà olóró kókó ọ̀gá máa play unnecessary politics ìgbà tí àbókí sábòkí lélẹ̀ yẹn ẹ wo bó ṣe lean down tó position kàlá AK-52 ni bọ̀bọ̀ yẹn ní máa yẹn lóní bọ̀bọ̀ yẹn olórúkọ yẹn position bẹ́ẹ̀ yẹn o ṣé ilé yẹn lè máa sọ pé bàbá ń bùlà ní ṣé bàbá ń bùlà nílé yẹn. níjẹ́ bàbá bíyè ṣé bàbá ń bùlà ni ó gbé AK-57 bẹ́ẹ̀ kì í tún sí AK-47 àmì AK-52 ni ó position dáadáa bẹ́ẹ̀ ní tí ó lílí dáhùn tí ó mọ̀ pé ibi tó yẹ kó ń gbé sí ilé ìyá bá náà ìgbà tẹ without collect court order o dẹ̀ wọlé súrì owó lé àwọn kidnapper ilé tí wọ́n láwọn rẹ́ǹtì ẹ lọ wo ṣé sẹ́ńtìsì gọ̀jọ́ pákó tí wọ́n fi kàn bẹ̀yẹn pẹ̀lú àwọn kìíní dísù tí wọ́n láwọn ń tà fáwọn ní tírélà ẹ dákun sí ìyẹn ní tírọ́ ìyẹn lọ́wọ́ ànira láti má lè wo ilẹ̀ tí wọ́n dẹ̀ wà ilẹ̀ orí ibi tí wọ́n wà ilẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ni because ara àwọn ilẹ̀ ọjọ́ bara ìwòdógbò bara kí wọ́n ra wọn wá síbẹ̀ yẹn kí ló wà ń bẹ̀ láti wo gbogbo bẹ̀yẹn dànù tó wá fún wọn ní aláàjì ṣe 24 hours náà pẹ́jù láti kó bọ̀ àti àdákò ní ibi tí ẹ bá fẹ́ kó kúrò. kódà 3 hours kan pẹ́jù. ókè o débi pé wọ́n á fún wọn ní 7 hours àbí wọ́n á fún wọn ní 7 days wọ́n á fún wọn ní 7 days ókè ṣebí láàrin 7 days tó fún wọn làwọn bọ́ìsì wọ́n ti lọ àrẹ́sì àwọn bíi méjì nínú àwọn tó yí inú àwọn bíi fídíò yẹn àwọn ordinary citizens ló lọ àrẹ́sì wọn léyìn tó lọ á dùn fáwọn ọlọ́pàá fún ara wọn o táwọn yẹn náà ń sọdọ̀ àwọn àmọ̀tẹ́kùn kẹ̀kẹ́ tó wà ní láyé sáìdì ọ̀gbìn. yes ìwọ tó jẹ́ gómìnà wà fún ọ ní 7 days
so that kí ẹ̀yin náà wo di sin báyìí 7 days yẹn ò tí ì pé o wọ́n á farabalẹ̀ sí tó a fẹ́ ṣe á pé next week. 7 days ti bẹ̀rẹ̀ rárá de 7 days lè ṣe bẹ̀rẹ̀ Monday. ó lè di 7 days kẹ́kọ̀ọ́ jẹ́ kọ́mọ̀ tó lọ bẹ̀ mọ́ kọ́mọ̀ lọ ṣe ẹ̀kọ́ mọ́. àwọn amúnibú ni gbogbo ẹ wá fi wá sòṣèlú ọlọ́run dẹ̀ máa jẹ́ kí ìdìmú yẹn ni àwọn fúnra ara wọn fi ìdìmú ra wọn. ẹni tó lọ fẹ́ fà kalẹ̀ ní kinní náà tí wọ́n gbà kù lẹ́yìn rẹ̀ náà tí wọ́n máa ṣe bí ìwọ náà àárín àwọn àtẹ̀yìn náà kò fi bẹ́ẹ̀ tán dáadáa ẹni táwọn ẹ̀dẹ̀ ń wò pé káwọn tiẹ̀ tó ń wò pé káwọn ṣùṣù sọ́dọ̀ rẹ̀ ó fẹ́ máa fìtínà rẹ̀ àti ṣe wá ń bá ọ̀gá tó pera rẹ̀ lólórí. òun ló ṣẹlẹ̀ náà because not ẹni tó jẹ́ di former deputy governor tóun yẹn náà expect pé yóò fún un ní bí o tiẹ̀ fún un ní governor yóò fún un ní senator kò fún un ní ìgbà ìgbà àwọn bàbá òun náà ti sáko bẹ́ẹ̀ ńgbà torí pé kò sí ohun tó ń fẹ́ pọ́n lá òun náà ti sáko bẹ́ẹ̀ àwọn APC ti lọ wọ́ yẹn mọ́ra sí máa bọ̀ owó nìkan pọ́n lá ń bí o so bọ́nà ó sì máa bá wa bí wọ́n fi tìrìn wá bẹ̀ yẹn tọ́lọ́hún tó yẹ pé àníyé péjọ problem tó bá ń ṣẹlẹ̀ sáwọn gómìnà yóò ṣe ẹni ọlọ́run bá ní kó wọlé ní 2027 ẹni táàrùn pọ̀ ọlọ́run ó jẹ owó àlọ́ má jẹ́ kó jẹ́ pé àṣìṣe táwọn tó ti ń wọ̀ láti 1999 ọlọ́run má yẹ kẹ́ ẹnìyẹn náà fi parí tẹ̀ nígbà míì mọ́ bí tí problem àwọn ìpín yẹn ti ń wá tó fi jẹ́ pé ńgbà tẹ́ bá ti wá lọ́dún bẹ́ẹ̀ yìí tó bá jẹ́ pọ́dún mẹ́rin yóò lò tó bá ti wá lọ́dún mẹ́ta ọdún kẹrin yóò wá bẹ̀rẹ̀ dáadáa ìyẹn náà tẹ́ tún lọ́dún mẹ́jọ lò ó wá jẹ́ pé ọdún kẹfà keje lẹ bẹ̀rẹ̀ sí ṣe tí ò yẹ kẹ́ máa ṣe so a kàn dúpẹ́ sẹ́rí ẹni tẹ́lẹ̀ tí ọlọ́run kára pé wọ́n lórí ẹ̀ nǹkan bí tẹ́ sọ ìsídà pẹ́ pé wọ́n mọ̀ wọ́n tẹ̀lé má tún mọ̀ wọ́n kà lọ́ọ́ pé kí wọ́n fi púṣì fíẹ̀ sáàrin ìlú kó tí pé bóyá àdìbò tó bí sísẹ̀ gómìnà Mákindé kò lè dáṣí ẹyẹ lọ kidnap àwìn but wọ́n lè ti jọ ní náà kọ̀ọ̀sì pé táwọn fẹ́ẹ́ ṣe nǹkan o báyìí lè jẹ́ ìdàlúrú ṣùgbọ́n ẹ̀mọ́ pàwọn tó ń gbéṣẹ́ fún gbàgbá yẹn tẹ́kì kí wọ́n bá ti mú kú mu tán àwọn yẹn ń wọ̀ nímọ̀ nǹkan táwọn tó ń ṣe most on time now but kọ́lọ́hún kó máa ṣe ẹ̀sùn àkọ́lọ́ máa yẹ ká sí ìrìn báwọn bọ́lọ́hún sì ní káwọn tó wọn kó tó wáyẹ kó sọ táwọn àwọn lórí burúkú tó dẹ̀ wọnú Ọ̀yọ́ yẹn wá ẹ̀wọ̀n pàwọn léyìn sìn ibi tẹ́ máa ti mọ̀ pé òun sọ̀rọ̀ it's not business as usual àwọn tó pa nínú igbó yẹn tó jẹ́ àwọn bandits yẹn ìjọ́dá yẹn wọ́n bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ they are more than 20 I'm telling you Alhaji. If I have opportunity to send some pictures or videos, I will do that. Ẹ má wọrí ayé bọ̀bọ̀ kan ti parí ọ̀rọ̀ pé ẹ jẹ́ ká fi sọ́ọ̀là ọ̀tún la àwọn mọ̀bí tí a gbọ́ àwọn information kan tẹ́ pé ẹ̀yin ká wò pé yìí ṣégun tó ṣẹlẹ̀ lélẹ́yìí ẹ máa bí tó bọ̀ fẹ́ gba táìmù. àbí Alhaji dẹ̀ sọ bẹ́ẹ̀ o ìṣẹ́jú kan náà wọ́n lò wọ́n fẹ́ gba time after 10 minutes lógo tí wọ́n nìyẹn wọ́n á ní àwọn fẹ́ gba time ni ayé gbẹ̀ngbẹ̀. Alhaji láti rìn sí mọ́ndé ẹja àárẹ̀ròyìn gbọ́ pẹ̀lú bí ṣẹlẹ̀ ṣiṣẹlẹ̀ bọ́ ṣe jáde àwọn tó jẹ́ kán jáde bóyá àwọn local vigilante ni o bóyá àwọn gúrùpù kan ni o ṣùgbọ́n mímọ́ ìpè ìròyìn yóò jáde tí a fi mọ àwọn tó ṣiṣẹ́ ẹ̀dá ìṣòro lẹ́ẹ̀kan náà sí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kì í ṣe òkú àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n gbé jáde torí ìtàmọ̀ wíkọ̀ lélẹ̀ àdúpẹ́ pé wọ́n jáde láàyè àtàlàfíà àti àtàwọn tíṣà wọn ni o àti principal ni o àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́sibà wa end insecurity orílẹ̀-èdè Nàìjíríà. àmì kábíyèkú ó dọ̀la lágbára Ọlọ́run ẹ̀yin olólùfẹ́ wa.